Lákọ̀ọ́kọ́ ká tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ subscribe button. Ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe button, ọwọ́ náà ẹ ní fi gbọ́mọ sí i. Bismillahirrahmanirrahim. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبعث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين. أيها الناس إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله وبركاته. Ìjọba ẹ̀jẹ̀ àdúgbò ọkọ̀ fún Ọlọ́run, ìjọba àdúgbò ọkọ̀ fún Ọlọ́run, ẹ̀jẹ̀ àwọ̀pọ̀ ẹ̀wà nínú àdúgbò àyàwó ìgbìlá àdúgbò ẹ̀lẹ́ ọ̀pọ̀ ìfún Ọlọ́run, ọba gbogbo àgbà ńlá ayé, ọba tó ṣàfihàn àtìkò náà pẹ̀lú ìsìláàmù nínú orí ìwà kọ́ra àpàdé kan bá ṣọ̀dún Ọlọ́run bá ní káró náà ṣe àti bí àtìkò náà ó kà wá mẹ́rin tí oṣù ọdún èyí tó já sí lóyìn ọmọ orílẹ̀ ọ̀dọ̀ ìṣàwádìí wọn àwọn kan náà ń palẹ̀ tó kù ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn gbogbo lásìkò náà Ọlọ́run wá wọn kan kú àwọn ọkọ̀ òkú láyé wọn ò ráyè ọdún Ọlọ́run jẹ́ pé àwọn náà lálàáfíà tàbí àtúntò tàbí àtúntò àtúntò àti ìbádà gbogbo káàkiri tó ní ìbádà Ọlọ́run tó ṣe ń rọ̀ fún wa. Ìjábọ̀ wára nílára ọjọ́ àlẹ́kì. Àdúgbò ọlọ́run dáàbò ọ̀sẹ̀ mọ́bìnrin ìṣàṣìmọ̀ ọlọ́run dáàbò ìlàjì kọ́lùkọ́ láàrín. Alhamdulillahi wa àdẹ́sí láti ṣẹ́lẹ́kẹ́lá ọkùnrin ìyá ti máa wù. Àwọn ẹ̀kọ́ ọlọ́run ọba àṣọ nínú àṣọ ọba tó ní kòkò lórogún. Kò lọ nírànlọ́wọ́ kankan nínú ìjọsìn rẹ̀, òun nìkan ṣúgbọ́n ní dáṣìjọba rẹ̀, kò ní kò lọ́wọ́ kankan. Àyàkáyọ̀ àlọ́ọ̀sẹ̀, ọba tó dàgbọ́ àgbà ìfẹ́ pátá, ọba tó wá lè jẹ́ gbogbo wa bá àtẹ̀lú. Àlẹ́sì àdúrà àlẹ́kọ̀ọ́ èdè sáréwà àtàlẹ́wò, Ọlọ́run tó dá ẹ̀dá ọmọ ènìyàn, ó dá ènìyàn wá dáadáa. Ó dá lọ́nà tó dá fáàtì ọ̀nà títí ayẹ́jẹ́ àtúntàkùnlá ṣe ìtọ̀nà àwò. Ọba yìí, ọba tó yẹ pé ó fa àwọn ìgbìmọ̀ yá, ó ní kó dúró jáde bẹ̀. Àwọn ìgbìmọ̀ ó ní kí wọ́n dìpọ̀. Ọlọ́run gbogbo àwọn tó dìpọ̀ ló fà wọ́n yá. Ó yọ òwúrò yọ ẹni tí ó yọ ọmọ ní owó ẹ̀, ó lè ṣe wá dáadáa. Gbogbo lọ́wọ́ bá ṣe dáadáa ni. Àjọ ọba tó yẹ pé tó bá wù á fi yẹra kan ẹrú ẹ̀
àṣìfẹ́rú التي شاء عبده وقوله عليهم وإشاء فرقته يشركون كوتهم وباقي ibi tára ti ṣe wọ́n ta fara ní wọ́n bẹ̀ ọba iná ni ibi tára ti ṣe gbogbo wa tá a ṣèkèrà síbẹ̀ ọba iná ni ẹ̀dá tó fara hàn bí mi lára ọ̀gá rẹ̀ ni àmọ́ dúdú ara ọ̀rọ̀ àkọ́ wípé láti sí ìwádìí bàá àṣẹ yìí fún ọlọ́pàá ti sọ́kùn lórí gbogbo ẹ̀tọ́lọ́ yí padà fún wa gbogbo àwa tó yẹ kó kàn wá gbogbo ìdààmú tó yẹ kó bá wa ọlọ́run wá ti dààmú lọ omi rọrùn rọ́pò àtọ́kùn ọlọ́run lórí ẹ̀. wà á ṣe fún ìṣúra tẹ̀síwá bí nínú àlàyé àlùmọ́ àwọn àtúwádúpẹ́ ní ọ̀pọ̀ tó ṣe pé yóò mọ̀ ẹ́ lékún fún wa gbogbo oore tí oore ó mọ̀ ẹ́ lọ fún wa àdéhùn ọlọ́run ní pé tí mo bá ṣe sí oore bẹ́ẹ̀ bá dúpẹ́ màá ṣàlékún ẹ̀ bẹ́ẹ̀ bá wà ẹ̀kọ́ oore kíkọ́ oore ọlọ́run níyà lè wá láti oore ọlọ́run mọ́ ṣe wá lára ìwúre lọ́rùn àìdímú oore ọlọ́run ní òun dára wa wà á ṣe àlùbà náírà ìdáná wa lẹ́wọ́lá àṣẹ ìgbàlá o àwọn àṣẹjù pé kò sọ́lọ́run pé lẹ́yìn ọba kan ṣoṣo yìí àti olólọ́mọ ọba náà kò lálájọ ọba kò ní mínísítà kò ní special adviser kò ní gbogbo gbọdẹ àwọn ẹni táwọn ìjọba ní àti táwọn alágbára ní kò sí kankan gbọ́dọ̀ òun nìkan lóṣù náà ní. ṣàdáta tó bá tó kúrò sáńdì wa pẹ̀lẹ́dìyàwó ẹ̀yìn tó ṣe pé yóò mọ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ wa rẹ́ yóò mọ̀ parẹ́ àti gbogbo tó bá tẹ̀lé nípa àtìsẹ́gbọ́gbọ́ náà bá ṣe yóò mọ̀ parẹ́. wọ́n ṣe ẹ̀dọ́ ọ̀nà sẹ̀yìnlẹ́nu wa níbí ẹ̀yà Muhammadu sallallahu alaihi wasallam àbúrò ẹ̀fọ́ àwa ṣe pé aṣíwájú wa àtẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam èyí kí a tọ́lọ́ fún ọba ẹrú ọlọ́run ìránṣẹ́ lọ́lọ́run fún àtẹ́sí ṣe sọ ìlú mọ̀kánì wọn ìgbàgbé àti àtẹ́bí tọ́lọ́run fún láàyè tó ga ọlọ́run fún ẹ̀ gbé ìlọsáì tó ga àtọ́pá ìdílé ìkọ̀tọ̀ ìlànà ìsirayì láti tẹ̀lé lọ wọn lórí àtẹ́bí tó lè lọ́nà ọ̀nà àtẹ́bí lọ́wọ́ kó lọ́lá tó ga tó lè jẹ́ ìgbà aláwọ̀ pàṣẹ pàṣẹ bàbá ní yàrá àtàbí ẹgbẹ́ سيدنا محمد وعلى آله وصحبه صلاة وسلام عليه وسلم ننال بما قرأت الفردوس والكافية ìkí àjọyọ̀ ọba tó pọ̀ ọlọ́pàá lè ṣe fún aláyé ọ̀rọ̀ Muhammad àti orí àti ẹ̀jẹ̀ náà rẹ̀ ọlọ́pàá lè ṣe fún àtẹ́bí alákọ̀ọ́lẹ̀ ìlú òun náà làtẹ́bí wa Muhammad ìkẹ́ náà fún ọba gbogbo ayé alẹ́ rẹ̀ ìkẹ́ náà fún ọba gbogbo àwa ìjọ rẹ̀ ní ọ̀gbẹ́ àtọ́là tí ó mọ akẹ́kọ̀ọ́ tí ó mọ ọdún ní máa ní gbogbo lọ́tàyé bá jáyé gbogbo látara àtẹ̀yìn lẹ́nu ọdún látara àánú obìnrin tí ó rí pẹ̀tẹ́ẹ̀sì àdìyẹ náà tí wọ́n ṣàwọ̀ láàyè tó ga ọlọ́gbọ́n jà láì tó wá máa tó wọ̀ bẹ́ẹ̀ ọlọ́run àwa náà ìdí àtẹ̀yìn ọlọ́run tó pọ̀ lọ́run tó náà láì tó wọ́n máa àti bí àtẹ̀yìn ọlọ́run tó wá fún ìgbà ìbádàlá gbogbo àwọn ẹrúsí ọlọ́run ní ìjẹjọ àdìmọ̀ ọ̀pẹ́ làkùnjímọ̀ ìjẹjọ tá a bá wù náà ọ̀pẹ́ náà ni ọ̀rọ̀ wájá sí torí àwọn orí kan lápá àwọn ọ̀gá olólọ́run ṣe fún wa ìdájọ́ àwọn àbá òdògbọ́n wájú ọ̀gá náà ó ní ẹ̀sẹ̀ ìṣúkọ̀ ìsàlẹ̀ àṣìyà ó lè lè mọ́ ọdún ní mọ́ kí n bá owó kí n bá dúpẹ́ lórí àwọn nǹkan mẹ́ta kan. Àwọn nǹkan mẹ́ta yìí ó lákòókò ẹ̀ àdàdà àdáhàlà àdàpọ̀nà àdìbọ̀tà dáhùnbìnrin àti ọlọ́run dá ẹgbẹ̀rún ìran nínú àwọn èdè àtúntà àbáyíká máa ń fún wa àwọn ènìyàn ìran yẹn àdìgbẹ̀tò ìran àwọn ṣàyàtì ìran yẹn àwọn mọ̀lẹ́kà. Àbá àwọn ìran sọ́rọ̀ dá ó ní ẹgbẹ̀rún ní ẹgbẹ̀rún. Ṣùgbọ́n wàrà yóò bá ní àjà àfihàn ọ̀nà àti. Mo wá rí pé gbogbo ẹ̀dá sọ́rọ̀ dá yìí. Àwọn máa àtẹ́tẹ̀ àjà àwa
Kalau dua kali karakter mana macam, wah itu ibarat wah itu ada dia orang ada dia ada. Nah, agak lagu kok. Kalau bacaran kita, kalau masih kita, ni kan ini orang ada dia ada. Kalau kita apa udah wajib aku, aku lo boleh tidak warga bawah rumah lebih ada kalau boleh kalau lain boleh banyak boleh deh ini boleh dapat itu boleh warai Islam Abdul Ajar boleh Islam ni ulola juga Islam itu kalau
tí ọ̀gá wọn àti ọ̀gá dà ó dáná àkọ́kọ́ títà àtọ̀kàtà òṣèré padà kúrò mọ̀lẹ́sẹ̀ àtọ́kà padà kúrò àlè tọ́lọ̀ bá ní orí kan fún ẹ bóyá aṣọ ló rà àbẹ́ràn àbí mọ́tò fún ọlọ́mọ ẹgbẹ́ tó rà yìí tó ṣe kò kárí ṣùgbọ́n lọ́run gbọ́dọ̀ lọ́ba ìṣírí ìwọ orí kan náà ṣe ẹrú tọ́lọ̀ ń ṣe fún ó wá jókòó ó wá ronú tó ta ló ṣe tálẹ́ni tó ṣe orí ìwọ kò wá dúpẹ́ lórí ẹ̀ dúpẹ́ fẹ́ ní ẹ̀ lọ́run ìṣirò ó lè gẹ́ tóbi náà láti fún wọn náà bí àwọn àtàkùn náà rẹ̀ àlejò tó lò ó pẹ́ bọ́ba tó bá ṣe é àbújẹ́ kó o ní dáadáa ṣe ilé tuntun ló kó sí wọ́n tó tuntun àti inú oore lọ́nà oore ọlọ́run ni àlàáfíà àpapọ̀ oore ọlọ́run ni ìfojú ríran ìdí tí kọ́rọ̀ ìní ẹ̀sẹ̀ ká lè gbìn kò kárí tó bá kárí ni òun máa jẹ́ pé oore ọlọ́run ò ṣe kárí ó ṣe báwọn kan kò ṣe báwọn kan tó o bá wò ká ló ṣe oore náà lọ́dún máa ṣe nígbà yìí tó wá dúró lọ́dún ó ti parí ìwòye àwọn orin tó gbé nìyẹn olówó yá padà tó bẹ́ẹ̀ ní tó ní ó lélẹ́ẹ̀kẹ́ nínú tó orí ó kó sọ́dọ̀ ọmọ ènìyàn àtẹ́jọ́ bímọ àtọ́ka tó wá yọrù sí kọ́lọ̀ fún ẹyẹ ẹlòmíì àkàrà àbíjọ tó rà lóbi lọ bí hàn ó wá lọ nínú ní oníyàrá àwọn olóògbé náà lọ́dọ̀ lọ́dọ̀ ó ti gbà pé pẹ́lú bí òfin ẹ̀ láti tó wọ̀ wáyé aṣọ tẹ́lẹ̀ kan wọ̀ wá léṣe tó tún wà lóbi ìlú sí tó olùdókòwò tó jẹ̀ lálàáfíà síbẹ̀ èyí tó dáa jù kókó yọ sí ìtọ́nà ìṣèkú wọn yẹ kó o gbà pé tó tọ́ sí ẹ kò lọ́lọ́ ìṣèkú ẹ. ẹlẹ́ẹ̀kẹta onímọ̀ adágún bá sáré kàṣẹ́ ìlú wàhálà wà fún wọn náà fi ìdàgbàsíkà látàkọ́ ètò gbòòrè tọ́lọ̀ ń ṣe fún ẹyẹ lókun ìgbà tí bá ń lò fún ẹ tó ń rí lò tó ń ṣàǹfààní fún ẹ tó ń gbádùn ẹ má jàpá ọlọ́run má ṣàìlú orí fọ́lọ̀ yẹn ní ìjà tó ìyàwó orí tá a bá wáyé èsì àti sáré kọjá ká lè dúpẹ́ fọ́lọ̀ ìran oníran là ń wò lọ́gbọ́dá ṣe kẹta ní ẹbí ò tí ì parí kan kò ní dúpẹ́ lágbájá ọdún mọ́tò lè tó fúra olóró ìṣúra ti di ìṣúra ìní mọ orí mọ́tò tọkọlọ nìyẹn gbogbo ẹni tí bá wo ẹni tó wà wájú ẹ tó ń náà wò ó fi àwọn kan sílẹ̀ ìyẹn ni ó mọ̀ dúpẹ́ ibi tí wọ́n wà yẹn àwọn kan gbọ́dọ̀ mọ òwe bẹ́ẹ̀. ọlọ́rọ̀ ìyàtọ̀ aláàbò ìwúlò ọmọ mẹ́ra àdìgbà àbàdàn náà tó ara tó mọ àbá ìpínlẹ̀ náà tó ara àdìgbà ọlọ́run ló ń sá òfin yìí. àdáwò kọ́ọ̀là ẹni ẹ̀sọ́ pé ìnàlá àtàhálà lẹ́yìn òun kí ọmọ àdúgbò wà ọlọ́run nínú ìṣesí ọlọ́run fún wọn ìsà àdánù ìṣàkóso èyí tó dáa pé ọlọ́run bá ṣe orí fún ẹ náà nínú tọ́lọ̀ bá ṣe dáadáa fún ọdún wà ìsá àfíà tọ́lọ̀ bá fà ìdá ọkọ̀ ẹ̀ ìṣẹ̀lẹ̀kìrù wà orí ti lọ sọ́dọ̀ ọlọ́run wà ìsá àyàmù tọ́lọ̀ bá wà kọ́ra jẹ́ tọ́lọ̀ bá àwọn ẹ̀yẹ ṣàtẹ́lù wọ́n mọ̀ dúpẹ́ wọ́n mọ̀ dúpẹ́ àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n mọ̀ dúpẹ́ tọ́lọ̀ bá kọ́ra jẹ́ wà ìṣẹ̀lẹ̀kìrù gbọ́dọ̀ bá àdánwò kankan sọ̀gbà gbọ́ ṣe sùúrù bọ́ọ̀lù paradà lọ ilé ìwé lọ́lọ́pọ̀ tó lé sílẹ̀ ó ti pẹ̀lú ẹ̀. ìyẹn là á fi mọ̀ pé ẹni eré ìwọ náà gbà tọ́lọ̀ gbọ́dọ̀ bá ní orí sí ẹ̀sùn náà ẹnì kan ló ṣe fún nínú ẹ̀bá àdúgbò gbọ́dọ̀ bá ti bá ìdá sẹ́ni
ẹ̀jọ̀ wọ́n kò sí lọ́dọ̀ bọ́lọ̀ bá tó wá gbẹ́dẹ̀ kó ní tára lè lò ṣàtọ́jú ẹ̀kú pẹ́ bọ́lọ́wọ́ bọ́lọ̀ bá tó wá tẹ́ yíwò sọ̀rọ̀ ẹ ṣe sùúrù ẹ lápáradà kò sẹ́ni tó lè gbá yòówù lọ àpọ̀lọ́ tàbá mi sẹ́ni ní ìyẹn tí mo bá ní wá wọ̀ náà àwọn ìdí kúkú lítà pàṣípù ìláì wọ́n tẹ̀lé ìnàdẹ́ni ẹ̀rọ tí bá ní wá wọ̀ náà bọ́lọ̀ bá gbàdọ̀ owó pẹ̀lú ìmọ̀ ẹ̀ faradẹ́lá faradà pẹ̀lú ọlọ́pù bá ẹ̀ tó lè dòkó ẹ̀ tó gbé wa náà nínú ló lè dòkó àwọn ọmọ ìwọlẹ̀ tó bá rọ wájú ọ̀gá rẹ̀ ọlọ́run tó gbà lọ́wọ́ lórí tó lè gbé lọ. Wọ́n ní ìjọ kan rọ́pùpà Sùlàìmọ́n ìlú dáwọ́ àríwọ̀sánà wọ́n ní sábà ànábì Sùlàìmọ́n àríwọ̀sánà ọmọ dáwọ́ àríwọ̀sánà kí àtẹ̀wọ́n náà fún ọgbọ́n wà ní ìṣẹ́lẹ̀ òkè bàbá àtọwọ́. Ó wá ó lọ fún orí òkè níbi kan bàjá ara náà lẹ́kọ̀ọ́ wí àwọn àjọ nínú àwọn èèyàn kan nínú àwọn ẹjọ́ rẹ̀ wọ́n bá dé wá bá pàpọ́lù yàrá ìṣúná wọ́n ní wọ́n ní iṣẹ́ ọlọ́run. àdéhùn ṣíyà wọ́n àdá àdó kọ̀m̀pútà àdó kọ̀m̀pútà wọ́n ní ọlọ́run ṣe àwọn oore kan fún ẹ tí ò ṣe bàjẹ́ ọlọ́run kan rí wọ́n sọ bẹ́ẹ̀ fún ilẹ̀ ìmọ̀ tá a bá dẹ̀ wò tá a bá wò ní wọ́n ti lè wọ́n àtúrọ̀ rẹ̀ ká gbọ́ tí wọ́n lọ sí pé ọlá lọ́dọ̀ kò jẹ́ nìkan ní ọlọ́dún láti lẹ̀ kọ́ nínú ẹ̀ nígbà ọlọ́dún tó bá tẹ̀lé tí máa ń gbé bí ẹ̀wọ̀n ilé ìgbẹ́ ní mọ́kà ìsìnkẹ́ akẹ́kọ̀ọ́ ìlú ìbílẹ̀ lábẹ́ ilé báyìí gbogbo ojú abẹ́ lọ níṣe wọ́n wá sọ bá ọlọ́run ṣe àwọn orí lọ́kọ̀ tí ò ṣe gbọ́ ẹ̀fẹ́ lómi kọ́lá Sùlẹ̀mán àlẹ́sàlá ànábì Sùlẹ̀mán wá sọ fáwọn ẹjọ́ rẹ̀ yìí pé àgbà ìsáájú wàfúnà bí bákọ̀dé ákàtẹ́rù mímọ òrùsíà àìdà àwùjọ nàìjíríà ó ní àwọn nǹkan mẹ́rin kan wà tó gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwà mẹ́rin yẹn tó ń oore tọ́lọ̀ ń ṣe fún ojú èyí tó ṣe fún àwọn ará ilé àlẹ́bí dáwọ́ pẹ̀lú àdìmúkọ́lá ó lálàkọ̀ọ́kọ́ àṣeyẹ́tò láti sínú àlàyé ní ọmọ ìbẹ̀rù ọlọ́run ní kọ̀ọ̀kan àti gbangba ìbẹ̀rù ọlọ́run ní kọ̀ọ̀kan àti gbangba má lè jẹ́ kí tọ́jú bá pọ̀ kó ṣáájú láàrùn ìbẹ̀rù ọlọ́run. jẹ́kújẹ́kú yìí tó kó ìrìn ẹni tí ń páyà ọlọ́run ọ̀rọ̀ ẹni tí ń páyà ọlọ́run ìmúra ẹ̀ tó kó máa jẹ́ ìmúra àwọn ẹni tí ń páyà ọlọ́run ní gbogbo ìgbà kó máa múra bí àwọn ìgbèrè ìgbà tí wá jẹ́ onímọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn ìṣòro lára máa páyà ọlọ́run ní kọ̀ọ̀kan àti ní gbangba nígbà téèyàn rí ẹ àgbà téèyàn ò rí ẹ ẹgbẹ́ tó gbà táwọn èèyàn rí ní ṣe dáadáa mọ̀nàfìkì yẹ mọ̀nàfìkì yóò wọ̀ ṣe dáadáa fún àtàkùn èèyàn rí táwọn èèyàn bá rí ó dáadáa yọ ojú ayé ló ṣe kẹ̀ kì í ṣe gbogbo níbi àdébì ìrànlọ́wọ́ arábìsílẹ̀ ìmọ̀ ó lálàkọ̀ọ́ nínú ìwà mẹ́rin pé ó ju orin tọ́lọ̀ ṣe lọ fóònù òun náà ní kí àwọn ọmọ yẹn tó kọ̀ ní ìlú ọlọ́run ní pọ̀pọ̀ àti gbangba. ẹlẹ́ẹ̀kejì wà pọ̀ sí ní ìdílé wà ìfàkì máa ronú nípa ọrọ̀ àtúnṣe ìmọ̀ ronú nípa ọrọ̀ àtúnṣe kí lè yẹ kí a tó léyàn kí a lè gbà kí ẹ̀jẹ̀ ti ṣe déédéé láàrin ìgbà tí ọrọ̀ wà àtìgbà tí òṣì wà kéèyàn lọ́gbà kéèyàn tó ní déédéé bẹ̀. nígbà tó kó wà lọ́wọ́ ẹ̀ wọ́n yọ̀ lọ́ pápájá tó kó wá ju èlò mọ́ sáfran pẹ̀lú búlọ̀kù ló máa lọ́gbà ẹ̀. nígbà tó bá tí wọ́n lọ́wọ́ ẹ̀ ló kù lọ́gbà tó wọ́n máa ń wọlé fún rárá. nígbà tó
bá dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ má torí ẹ̀ lórí tó wọ̀ wọ́n ní ìpín. Ṣé gbígbà tó bá wà lọ́wọ́ ẹ̀ yóò tún padà dé ní ọlọ́run. Àmọ́ wá wà púpọ̀ ní bàbá nìkan rárá. Jẹ́ ní déédéé dọ́gbadọ́gba nígbà tí o bá lọ́dún ọ̀rọ̀ wà arájẹ̀ àgbàlá òjẹ́ jẹ́ni tí ó mọ̀ bẹ̀rù ọlọ́run. Jẹ́ ní dọ́gbadọ́gba láàrin méjèèjì. Ìwà tó bá wọ́n nígbà tó wà lọ́wọ́ ìgbà tí ò tó ìgbà ẹ̀rùn ìyárí. Ìṣètò ọlọ́run tó ń ṣe nígbà tó wà lọ́wọ́ ẹ̀ tí ò bá sí nǹkan kan ìṣètò ọlọ́run yẹn náà ní owó jíkọ́. Ìgbà tí ò sí nǹkan lọ́wọ́ ẹ̀ tó ń kí òun dáadáa tó ń tọ́ka sí lóṣù rẹ̀ tó wó wá dé wọ́n yí padà. Jẹun tó gba nínú ìṣesí láàrin ìgbà tí ọrọ̀ àti òṣì bá wà. Orílẹ̀-èdè náà ìyẹn máa ń padà rẹ̀ lóde. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ó lẹ́lẹ́ẹ̀kẹta wà ní ájíṣẹ́ ìgbẹ́dọ̀ ìwà nílò. Kí àwọn tí ó ní déédéé nígbà tí wọ́n á fi àtìgbà tí wọ́n á yọnu. Wọ́n jẹ déédéé nígbà tí wọ́n á yọnu. Wọ́n jẹ déédéé nígbà tí wọ́n á bínú. Jẹ́ni eré láàrin méjèèjì ló ní dáadáa. Ìbínú ló mú mi bá yé jẹ́ rárá wọn níbẹ̀. Ààbò èèyàn lẹni tí ò bá kápá rẹ̀ nígbà tí ìbínú bá dé. Ó yí di èèyàn lẹni tó kápá rẹ̀ nígbà tí ìbínú bá dé. Òrìṣà wọn ní méjèèjì yẹn nígbà ìbínú àdìgbà tó ìyọnu jẹ́ onídéédé tó mọ̀wọ́ wọn nìyàn pé. Ó sùn ọmọ ènìyàn ó kó ọ̀tọ̀ náà ó ní dáadáa tó mọ̀ sí báwọn èèyàn láàrin wípé ó ní jẹ́ pé nígbà tí ìtàn bá dọ́gba sínú ẹ̀sìn nìkan ní ọmọ dáadáa sí i. Ó lẹ́lẹ́ẹ̀kẹ́ wà á ń láti sàráyé wà jàrá. Ká máa dúpẹ́ fọ́lọ́run, ká máa púpọ̀ fọ́lọ́run nígbà àrùn àgbà àdára. Ìgbà dára bá dẹ̀ wá ká máa dúpẹ́ fọ́lọ́run. Tọ́lọ́run bá fọ́ agbẹ́gbẹ̀rẹ̀ adé tó máa dúpẹ́ fọ́lọ́run. Mo máa ń kó ìmọ̀ fún ìlú ìgbà. Báwo àgbàlagbà sọ pé ọmọ ń wúyá ọlọ́run bá ṣe yí ọmọ tó dúpẹ́. Ọmọ ń wúyá ọlọ́run yóò pèsè kó lọ́mọ ọmọ tó dúpẹ́. Ní sara ìwà dọ̀rà àmọ̀ dúpẹ́ àmọ̀ ìlú ọmọ tó dúpẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́. Àbíká ìjàmbá ló lè lọ ta ara ní ọlọ́pàá tí ó ti ṣàtọ̀ ọ̀la. Ó sọ pé àyùmọ̀ àyà ìpínlẹ̀ láwọ̀ àwọn kan sọ pé àyùmọ̀ àyà àbúkà ìdálẹ́bí tí ọlọ́run ṣe bẹ̀rẹ̀ fún mi. Ọ̀dà tó sọ ọ̀rọ̀ náà látọ̀ ó ní ìjáta ní ìṣòro mi. Àmọ́nà ẹni tó bá ti wà. Ok, ṣe mà. Olóògùn ìpínlẹ̀ àkáyà ní àgbẹ̀. Táwọn ẹ̀dẹ́ tó yá ìṣòro pẹ̀ ikú ọ̀pọ̀ ọmọ ìfúnpá olórí ìṣèlú ọlọ́run nígbà náà ìgbóhùn àtúrí ó tún máa retí ìdájọ́ lọ́rọ̀ ṣe ìgbàjá òun torí náà ọlọ́run ti ṣàtúwà ọlọ́run ti wá lẹ́ni tó borí ẹ̀mí ìborí ọlọ́run ti tàwá lọ ìrọ̀ àìní borí ọlọ́run ti wọ̀ wá ọ̀pọ̀ láàrin. Àwọn elétò wọ́n ní wọ́n sọ gbogbo àpé èyí ni ojúde ọba tá a bá ti gbé òun náà sí gẹ́gẹ́ bí àwọn bá jẹ́ táwọn àkọ́wá ti ṣe pẹ́ tí mọ̀ ọdún ni wọ́n mọ́ lọ́wọ́ kí kábíyèsí wọ́n ṣàdúrà sí láàbù bẹ̀. Ilé ìjókòó tí ó kú bá wa ní ìfi pọ̀ nìkan náà. Àwọn ilé máa jẹ́ ìpèsè láyé àti náà. Ìṣesí ìgbìmọ̀ bí súnà Nàìjíríà tó lọ láàrin ìṣesí
aláwa ti sílẹ̀ ààyò ìjọba á ṣe àdúrà. Lẹ́yìn náà ìkíra tí àbá wà lórí ẹ̀kọ́ ojúwálẹ̀ kan àwọn ọjọ́ ìkíra náà wọ́n lọ sí táwọn ní ìlú pàdé bẹ́ẹ̀ wọ́n ní yọ ní àwọn 21 ní Sunday ọjọ́ ìdílé ìfowópamọ́ ìfọ́nì Sunday yẹn ní ayọ̀ pàdé ní táwọn láti lọ sí ìkíra. Òbí náà gbogbo láti fi mọ̀ ọ̀kan wọ́n sọ fún sáà tí wọ́n sọ pé kò ní sẹ́kọ̀ọ́ láàárín èdè sọ́ọ̀tù gbàgbọ́ láti fi kẹ̀kẹ́ fọ́ọ̀sì fọ́ọ̀sì sáà ọlọ́run tó wà sí wa ọlọ́run tó láàrín wọ́n yọ wá sí ìwádìí láàrín. Ẹ̀rí ìlú Nàìjíríà ọlọ́run tó wà láyà balẹ̀ o ní wọ́n bá fi nà mú sá ní àwọn tó ń tẹ̀lé nípa. Tá a bá wò àwọn kidnapper àwọn bandits gbogbo ara àwọn ìbínú ọlọ́run yẹn ọlọ́run ṣàánú mẹ́jọ wọn lọ́dọ̀ wa wọ́n ní ọwọ́ olóògùn wa wọ́n bá wà ní ọlọ́pàá ní wọ́n fún wọn láyé wọn débi ò pẹ̀lú nípa ọ̀káyà bá fún jẹ́ ọlọ́run ṣàánú wọ́n ní orí tiwa bàjẹ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó ọlọ́run jẹ́ kí wọ́n lè fún wọn lẹ̀ yóò wọ́n kò náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ arábàjẹ́ wọn bá ní ìṣirò ìmọ̀ ara ní àwọn ọmọ náà ti dábìlì yẹn lọ bá àtàwọn ọlọ́pàá ẹni gbogbo wa tó ń bá lé ní ẹni. Lẹ́yìn náà gbogbo ẹ̀rí ìjọba ọ̀pọ̀ ẹ̀yìn ọmọ ìyá bá láyé mọ́ṣáláṣí láyé àkàlàfì ẹ̀mọ́ ọba ìṣàdúrà tó gbogbo àwọn ọmọ lè pẹ̀lú àwùjọ àwọn ọmọ ìlú wọn lẹ́ni ọ̀pọ̀ ẹ̀dùn bá àwọn ọlọ́mọdé àbúrò àwọn tó bá yẹn ọlọ́pàá ni wọ́n wọlé ọlọ́pàá àwọn ìlú wọn padà sí wọn gbogbo àwọn nínú wọn òbí láàbí ìṣòfì ọlọ́run dáàbò kó padà lágbólé wọn ọlọ́run tó ti pàdé jẹ́ báwa náà wọ́n kọ́ láàrin wọn ẹ̀dá fún ní wọ́n dáná sí bí òkè ìṣẹ́jú mẹ́ta bá a bá ti sára fún ìṣàdúrà fún ìgbàlá ẹlẹ́tọ̀ tó pọ̀ ọlọ́run ìdààmú oríṣiríṣi ìgbà ni wọ́n kó ọ̀rọ̀ báyìí ní láti wọ́n mú mọ́tò yìí kan bọ́ọ̀sì yìí wọ́n dá dúró láti mọ ọ̀rọ̀ sọ́nà láti wà síbẹ̀ ẹ̀dá ọ̀nà lọ sí átà àwọn olókùn bọ́ọ̀sì yìí àwọn òfin ti lọ́gà bọ́ọ̀sì yẹn wọ́n dẹ̀ ṣú ẹ̀rù níta ọ̀tà àwọn ẹni tó kọ́ta àwọn tó ní ìwé mọ́tò kìí ẹ̀rọ tó ń tó bẹ́ẹ̀ ní ìyẹn tó wà ní ìtọ́ tí wọ́n mú lọ́ba ọ̀rọ̀ ìṣàánú wa gbogbo àwọn tó ká kúrò ní ọlọ́ba ní láti wọ̀ láti gba kúrò kúrò lọ́wọ́ wọn láti sọ láàrin ẹ̀lẹ́sọ̀ tó ń bọ̀ ní ọmọ ìṣòro wa lórí ọ̀nà gbajúmọ̀jẹ́ ò bá sọ láàrin. Àlejò àwọn àpá ọ̀nà ìṣẹ̀lẹ̀ orang ayuan dan bahasa berkata Google itu bagi dia suku lagi dia menimui juga bergolok dengan lagi awak itu pada tahu boleh ini bantu dia rumah maya yang pakai tapi sudah ingat dia wajah kamu apa Google itu ambil dulu lah dulu yóò gbẹ̀sán ní wẹ́ẹ̀kọ́. Bàtà àpapọ̀ ilé ẹgbẹ̀rù ẹmọ́ṣẹ́ àkókò rẹ̀ kí a ti bá àkókò rẹ̀ kọ́lọ́dù pọ̀. Ṣàjú sí bẹ́ẹ̀ bá lè gbẹ̀sán bẹ́ẹ̀ náà wọ́n lọ wájú ọlọ́run wọ́n máa tún ṣe àṣáájú náà wọ́n tún náà lọ. Èdè àti nínú oṣù ìjà yìí yóò fa ọmọ ọ̀rọ̀ àti ọ̀tá náà wà ní ìlú wa. Àkókò ìlú wa ni wọ́n ló ń pa. وهو يصلي في المرأة هنا وهو قاسم يصلي في المرأة عمر هو إليه يمكن الغول ولنجرا فسجد المجيدة لو أقول الورود عمر مدينة جرا وأشرف أعقاب لقوتي أقول سمر gbogbo ẹ̀mí ń mọ̀ ọ̀rọ̀ lọ́jọ́ náà ṣé ìpàdánù àwọn òṣìṣẹ́ ìgbẹ́
وهو الذي أعطاه في الإسلام عمر ما نقول في الإسلام ده dan rumah yang di luar itu dia sebelum awal dia orang yang kau ni Islam umur orang atau umur dari sana dia Islam dah bahawa orang sudah tidak akal juga boleh jadi sebab kalau umur semua bah bahawa kalau yang ini itu ada tidak bisa syar nak bawa umur Islam juga boleh orang yang salah bahawa yang terjadi sebab kalau apa kita Ànábì lóhùn nínú mọ̀ tí ẹ̀rìn lọ nínú àdìlọ́ náà lọ́kọ́lá ìṣẹ̀lẹ̀ àpọ̀lẹ́tì wà láti sáré ọdún ọlọ́pàá ní. Ànábì sọ pé n ti ń jẹ́ òdodo tẹ́ ẹ bá mú òdodo orí àwọn ọmọ àti inú ọkọ̀ ẹ̀lẹ́sìn òdodo mọ̀ ọ̀dún ẹ̀yàn pa wọn ìbáyọ̀ pa wọn lọ́dún owó mọ̀ ọ̀dún pa ó yá òdodo àti ọ̀sọ̀tọ̀ ẹ̀ ní bá rọ́ lórí rẹ̀. Warna masalah kebaca, bila masalah sehingga kebaca tidak terbaca. Bacau, dia awal lampu, akhirnya lampu, juga lampu, juga lampu, dulu, awal bawa itu, dulu juga awal aja. Aja awal juga ya itu, berapa lagi itu kayu macam ini, berapa sendiri dulu ya juga, bukan dulu juga ya juga. Gbogbo àyè ọmọ tó kú olóòótọ́ òótọ́ àmọ́ ti ìrètí láwọn ti ọmọ ìrètí tọ́kọ̀ sí wọn ló mọ̀ ìdájọ́ ìgbà tó wá gbà yóò gbà wọ́n ní bàbá ìwà àtàlẹ́ káṣẹ́ ìlànà ọmọ yẹn. Láyà ọmọ ìtúwájú tó yẹ kó lè láti ọkọ̀ jáde tó yẹ bẹ́ẹ̀ ní báyọ̀ ọlọ́run ṣe pọ̀ lẹ́bi ẹ̀ tó lè lọ. Mo ti àgùntàn àbí ó lè pọ̀ ló kó mọ̀ wá ọlọ́run. Báwo ni àwọn máa ń gba bí ẹ̀yẹ gbogbo ẹni tó ń pọ̀ ọlọ́run tí ń sunkún láti rí ọlọ́run yóò rí ọlọ́run. Wàkánà yàgò fi àṣẹ ìtàlá àdàtọ̀ tẹ́lẹ̀ ya tó yà fi. Àwọn mọ̀rù àwọn sunkún bẹ̀rẹ̀ lọ́rọ̀ ní pé gbogbo pẹ̀ báyìí ẹgbẹ́ mìíràn pẹ̀lú pẹ̀lú ló sì fi kọ́ ojú wọ̀ dáhùn. Tó lé ojú ẹ̀ ọ̀rọ̀ tó tẹ̀lé ìwà ìtọ́kùnmọ̀ ìwà àdàtà ìtọ́kùnmọ̀ ìwà ìtọ́kùnmọ̀ àti ọjọ́ ọba. Allahumma inna nas'aluka wa ta'amal sabru wa ta'ala Allahumma jadidna siyatan tuqibana bijal qawaid wa nuqbil wa sura ya mabati Allahumma dawud wa rahmah wa bana wa siyatan tuqibana innaka antal karim manan barakallahu fi wa lakum ya ta'ala wa nafa'ana wa iyyakum bima fi dhilal wa aqulu qawli hadha wa astaghfirullaha wa lakum من كل ذنب فتكفرون سبحان ربنا ولا شك والسلام على المرسلين والحمد لله yang mendidikan itu obat semua terjasa itu apa itu ada proses lalu baru jalan الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Allah
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اغفر لي وارحمني وأنت خير الراحمين رب اغفر لي وارحمني وأنت خير الراحمين رب اغفر لي وارحمني وأنت خير الراحمين صلوا على النبي الكريم jawaban Allah berbuat pada satu pilihan kita serati hati wani wati patin kulidawa betul boleh polati pada apa ini bisa upaya kok satu patin kalau cuma ada hari Jun 21 boleh kira di atas di kampung dia orang orang yang ada ni buat kira-kira sorti orang berdua gimana sih nah orang apa gimana itu kalau kami lewat apa nak alhamdulillah orang ọba tí ó wà yóò fẹ́rẹ̀ àfẹ́láyé gbogbo àdá àfẹ́láyé ló dáa ìdájọ́ nílé ọba ọ̀ láyé kìí ti àsìkò ṣògbò ilé ọba ló yẹ wáyé ọba ṣe rábà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا الصبر وثبت أقدامنا وأنصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Nítorí ètò aṣoṣo
ni wọ́n fi ọ̀gá pé ọmọ ọ̀gá mi wá máa wọlé máa wọlé ìjọba ó sì ní ọmọ ọ̀fẹ́ olè ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀mí gidi òfé pé báwa ṣe fún àwọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìfẹ̀mídìí ìtàn ni wọ́n lò ọ̀pá fún. Wọ́n lè yọ̀gbá fún lọ́rí, wọ́n yọ̀gbá fún ìyọ̀, wọ́n yọ̀gbá fún ọ̀gbọ̀n. Wọ́n yọ̀gbá fún ọ̀ṣun. Ṣùgbọ́n ọmọ pẹ̀lú ọmọ òṣèlú sí kò tí kò rárá. Ẹ̀yìn olóòrò kí dáadáa. Òkà yìí bá lẹ̀ ẹ̀dùn ẹ̀yìn olóòrò. Ẹ̀yìn náà máa rà gbogbo ọmọ kí. Àwọn ìdìbò lọ́lọ́ ọ̀gá fún níbi gbogbo. Ọba pẹ̀lú ọmọ àwọn ọ̀ṣun. Akíwọlé bàbá Kábíyèsí. Adesi ọba ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube, ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ́ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.